wàá ṣàmọ́dún o wàá ṣàmọ́dún o nínú owó pẹ̀lú ìdẹ̀ra wàá ṣàmọ́dún. mo dé wẹ́rẹ́wẹ́rẹ́ bí etí alẹ́ o gbajúmọ̀ akéwì o mo dé wàràwàrà bí etí yálẹ̀ tán mo kàn sára sọ́lọ́run tó ń gbé níbi gíga nítorí Tìmílẹ́yìn Akíndéjoyè aláṣẹ àti olùdarí RMD Record tó ń ṣọjọ́ ìbí lónìí ni mo ṣe débí o. ó yá ìwọ ètò òkè gbéra nílẹ̀ kó gbọ́ ti sàlẹ̀ pẹ́pẹ́pẹ́ mo fẹ́ rán oníṣẹ́ jájọ lọ kó bẹ̀rẹ̀ Fẹ́mi Tọ́láyẹ ọkọ̀ Tolú lọ pẹ́ o bójá ní ilé ló wà máa gbọ́ bójójú pópó ló wà máa gbọ́ o tí n bá ti ń pè ọ́ máa dá mi lóhùn ní gbèjògbèjò ṣe báyàn fẹ́ Olódùmarè ló wà wálé ó pẹ́ kí n kìyàn bí ọlọ́gbọ́n ẹrú ó ní n kìyàn bí oníwọ̀fà ọgbọ̀n ó ní n kìyàn bí ẹlẹ́gbẹ̀rún ọ̀kẹ́ ọmọ Akíndéjoyè o bẹ́ẹ̀ tí rẹ bá ń jẹ́ gbajúmọ̀ kẹ́wì lèmi jẹ́ o mo dé sí Ọlọ́run lò ó ní o. Happy birthday to you o Bàbá Lizzy o happy birthday to you ó ti ṣọdún èyí náà ọdún ayọ̀ lọ́mọ ṣe aṣọdúnmọ́dún àwọn aṣọdúnmọ́dún o aṣoṣùmọ́ṣù àwọn aṣoṣùmọ́ṣù ojúmọ́ ní mọ́kámáṣe rọ́mọbì lórí àtẹ ọdọọdún ló mọ̀ wá o aṣọ kì í tẹ́ níbi tó bá ti ń ṣègbéyàwó nílé ayé òní tí òní tẹ́ òní ka àbùkù ó ti ń dára kò dára mọ́ òní kàn ọ́ àìmọ́ṣe mọ́ òní kángun sọ́dẹ̀dẹ̀ tirẹ̀ kó yí ọ́ kalẹ̀ kó dé ní àpésìn ọmọ Akíndéjoyè ó yá jẹ́ àjọṣeré dépálọ́ àwọn bàbá tiẹ̀ gangan Oǹdó ni ọ́ ńlẹ́ ọmọ wọn lákìmọ̀gùn ọmọ arọ́wọ́ wọ ọ̀rọ́wọ́ lọ́jọ́ tálágbẹ̀dẹ ò bá wá rọ́wọ́ talákọ́ta ládàáwọ́ máa kàn lọ́lọ́kọ ọmọ ẹ̀kímọ̀gùn ni ọ́ ọmọ àwòrán túnrinrọ ẹ̀yin lọ́ máa jájá torítorí ọmọ jájá jàjàjàjá etí ni ọ́ ará Ìlágbẹ̀dẹ Oǹdó kan ìlà méjì o Oǹdó mẹ́ta ìlà mẹ́fà ni ọmọ aṣerépá lórí àgbàrá kíyanrìn má gbọ̀n sí nílé bàbá tó bí ọlọ́mọ bàbá tiyín ló ní ìbò sí onírè ìbò sí onírè wọn kì í rọkọ́ ìbò sí onírè wọn kì í yẹ̀nà ìbò sí onírè wọn ò gbọdọ̀ rẹrù síwájú ẹrú onírè ní rọkọ́ ẹrú onírè ní yẹ̀nà ìbò sí onírè wọn máa rọ gbàdà ọmọ aṣerépá nígbì gbogbo ń so ọdọọdún ni lásán lọ́gbọ́nlọ́gbọ́n o ọdọọdún ni rèké ń sọ lọ́gbọ̀nlọ́gbọ̀n ọdọọdún lewé abíyẹ́yà ń sọ tiẹ̀ lára àádọ́ta kíre gbogbo kó máa sùn wọ́n bọ̀ èèyàn kì í rìndì òkun kò sẹ́ni tó lè rìndì ọ̀sán rárá ọmọ aráyé ò ní màṣírí ọlá rẹ nígbà kọ̀ọ̀kan kó o máa gbé nínú owó kó o máa gbé nínú ọlá kó o má ṣe báwọn gbé bùgbé ìyọnu ọdẹ́ranko ọdẹ́pẹran ọ̀wàwà ló ní kọ́wọ́ wà wálé kọ́lá wà wálé kí àìkú tí ṣe baálé ọ̀rọ̀ kó fi lé rẹ̀ ṣe bùgbé o kó o máa gbé nínú ọlá kó o wà lálàáfíà àníbi ẹ̀kọ́kan tiẹ̀ fẹ́ dé láyé ládàáníwáyé jẹ́ kó ṣeé ṣe pẹ̀lú ìrọ̀rùn ọdún ayàbọ̀ o kò níyàkọ́ tí wọ́n bá wá bí ilé rẹ̀ wípé ta ló kọrin ewì lẹ́ẹ̀kan orúkọ tèmi ò yí padà Táílolú Èjìrẹ́ ará ìsọkùn ẹdúnjọ bí ẹdúnwẹ́lẹ́jẹ́ orí igi ni mò ń jẹ́ Akínrefọ́n ni bàbá tó bí mi lọ́mọ Ifẹ̀ òdòyé ni mo ti wá níbi tójúmọ́ ayé ti mọ́ wá kẹlẹ́lẹ́ èmi lọ́mọ wa fíjú akéwì tó ń kìlọ̀ ìwà.